àwọn dèdèrè kan wọ́n ní mò ń rọ́bà fún ọba tó rọ́ lọ́hùn fún mi ò kọ́kọ́ rọ́bà kankan fún náà mo rí àwọn aṣíwájú fún ṣùgbọ́n tó wáyé pé òdodo ọ̀rọ̀ bá jọ àrífín bọ́bà púpọ̀ lọ kú ọba tí ọmọ ọlọ́run Allah tí ọmọ Muhammadu tí ń ṣẹbọ ọba tó gbàgbọ́ nú ẹbọ mo sọ fún ọ kílíàrè pé kì í sọba tèmi tí ọba ní ọba ti ẹni olórí burúkú ni ọ ó ṣòfò àyí pé ọ̀tọ̀ ọlọ́run ẹni tí ọmọ ọlọ́run ẹni ọ̀tàkọ ọlọ́run àyí fún ní ìfẹ́ kódà tó bá jẹ́ baba fún yàn kó jẹ́ ìyá fún ọ ẹ gbọ́dọ̀ fẹ́rẹ̀ rẹ̀ jù wọn ní ká má pọ́nlé o wọn ní ká má pọ́nlé tó bá yẹ pé ọba nínú ẹ̀sìn ó ní nǹkan sí pàmò ẹ̀sìn tàwa àwa náà máa jọba nínú ẹ̀sìn wa torí pé àwọn ẹ̀sìn wa yìí àwọn ibìkan bẹ́ẹ̀ àlè rí sí tí ọba sọba ó ti tí ọba ti sọba àlè rí sí ọba authority part Islam ni mo wá sọ yìí pé ọba tó bá jẹ́ ẹlẹ́bọ àbọ̀jẹ́lẹ́sìn mi kì í sọba mùsùlùmí sí mùsùlùmí ni kí ló dé tí ọpọlọ rẹ fi yòrò tó fi aṣọ pé mo ṣàrífín nù wọn ò ṣàrífín kì í sọba any muslim tó bá gba ọbẹ̀ ẹlẹ́bọ nílùkílù tó bá rí ọwọ́ àtọ́ gbà sọba àwọn ẹ̀jọ̀ wọná pọ̀ ni ṣùgbọ́n ẹ fi sáàyè ẹ wọn àdìgẹ́ ẹ bí gírèsì ẹ má bàa ṣòṣèlú ààfin rẹ kódà tó bá rọrùn ẹ má dà ààfin ẹ àyàfi tí nǹkan kan bá important tó yẹ pé sùtánì tá a bá dé ààfin kò sì lè sọ wá délé bọ kò lè fọ́ọ̀sì wá sí nǹkan tó lọ́wọ́ ọ̀fẹ́ tó bá jẹ́ mọ́ nǹkan báyà kó kàn fẹ́ ṣàtúnṣe kan téèyàn gbọ́dọ̀ má dà sí kì í sọ̀rọ̀ ẹ̀sìn ẹ gbọ́ mi sìn ọ̀rọ̀ àǹfààní àwọn èèyàn ẹnu ìyún dáyà ṣùgbọ́n pé kì í sọba rẹ ọba nínú Islam ó gbọ́dọ̀ jẹ́ ń tọ́ mọ̀ pé la ilaha illallah Muhammadu Rasulullah kò gbọ́dọ̀ ṣẹbọ láyéláyé ọba ìtumọ̀ rẹ̀ ọ̀gá tó ní authority lọ́wọ́ ni ìmáàmù olórí fún ìrun ni oye àáfàá ọ̀gá wa níbi àgbọ́yé ẹ̀sìn ni amọ́ba òun ló ní authority ọwọ́ àlejọba ó lè jẹ́ gómìnà ó lè jẹ́ president oyè tó bá rí ọ jẹ́ ṣé àṣẹ́sà ń bẹ ní ọwọ́ rẹ̀ ọwọ́ anìkàkó Islam tí ò fẹ́ rí ẹbọ rárá bílẹ̀ tàṣẹ ẹlẹ́bọ ọwọ́ anìkàwò kó sí ọ tí ó ń dà ọ̀ní kéré sí wa ọba tó pariwo pé kò sì ti ń jẹbọ tó jẹ́ àkọ́kọ́ tí Islam fẹ́ yanjú ẹ̀ pé ẹ gbàgbé ẹbọ ẹ jìnnà sẹbọ ẹ kú òbí ẹbọ ọba tó wí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá tó gbajúmọ̀ jù lónìí òun náà lolúwo òun là wá mùsùlùmí àtẹni tó ti gbà bẹ́ẹ̀ àtẹni tí ò tí ì yé òun lọ bá wa kì í sọ ní mo tuntun wí. ẹ lè máa tradition kò lè kó oríire ayé àkíyàmọ̀ bá wa tradition tẹ́ ń pariwo pé àwọn ọba yẹn ni wọ́n di tradition mú kọ́ máa dì mú òun àtàwọn tó bá jọ gbàgbọ́ nù tradition rẹ̀ kọ́ jọ máa ṣe kíni ká máa ṣe tiẹ̀ àbúrò aṣọ́bọ̀ ọba lórí àwa ẹ yọ̀ǹda àwọn ìmáàmù wa tẹ́ ẹ̀ bá yọ̀ǹda tó náà bá yọ̀ǹda rẹ̀ ajẹ́pá ayé ìmáàmù mi ìmáàmù tó bá fẹ́ bọ́ ọba ẹlẹ́bọ lọ́kọ́ máa bá lọ Nàìjíríà free òpó onúkan sọ yìí pé à ń rọ ìjọba Bọ́lá Ahmed Tinubu àti ìjọba Adeleke tí ó sòsà kírísítẹ́mù ni kọ́mọ sòsà Tinubu ò bá yín sòsà ọwọ́ ní kó mójútó Olúwo àti mufti ó sì ń tara rẹ̀ jẹ gómìnà tó bá lórí gbogbo wa ni wọ́n àwọn gan sì ta àwọn àti ìjọba wọn ọ̀tàkù ẹ̀bọ yín tọrọ ẹ̀bọ yín a máa fi ìyàn rúbọ òòṣà ayé ẹ̀sìn yín a máa fi ìyàn rúbọ ń bẹ nú ẹ̀sìn yín ìjọba ò sì gbọdọ̀ mú yín tó bá mú yín ẹ̀ẹ́kù ni tẹ́ bá ti pa àyàn ẹ̀ẹ́kù lọ́wọ́ ìjọba ni ìjọba wa bí yóò ṣe rí kọ̀mọ́ tí ń jóró nítorí sọ ni pé làkúndínlùkún wàlíyàdí ìjọba wa Nàìjíríà yìí ó ní kálukú máa ṣe tiẹ̀ ni
tradition yín gan tó jẹ́ tradition Yorùbá àwa fààyè gba tradition Yorùbá èyí tí ó bá ti kẹlẹ̀ sí wa àti tradition wa rè àtẹ̀sìn ẹ lè fọ́ọ̀sì ẹ lórí anybody ẹni ó bá wù ní so ọ̀yà aró oko ni ló fi wá ń dẹ òfin sí mi òun dẹ authority tó pé àjọṣe ni àjọ ní mi oníkíjọba kó dìde ìjọba wà dọ̀ lóhùn sọ̀rọ̀ bí wọ́n gọ̀ bí tiẹ̀ ìjọba ní kálukú ó sì kíni kó sì tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ̀yin náà ríra yín fínni tẹ́ ẹ fẹ́ máa pera yín lọ́gàlíà lórí mo sọ fún yín pé mùsùlùmí lọ́sùn nílẹ̀ Yorùbá ní gbogbo Nàìjíríà jẹ́nálì àwa ní majority lẹ́yìn wa ní Christian àmẹ́yìn minority ni ọba tó bá sọ pé ẹbọ ń bẹ mo ní kọ́ lọ́ máa báwọn ẹgbẹ́ rẹ̀ ayàsí ni a lọ sí Ifẹ̀ a lọ sọ fún Ọ̀ọ̀ni pé kò gbọ́dọ̀ jáde kò gbọ́dọ̀ jẹ́ Ọ̀ọ̀ni kò gbọ́dọ̀ ṣẹbọ rárá àwa ń sọ níbi tá a wà pé àwa ò gbà ọ ní ọba àtàwa ọba àwọn ẹgbẹ́ rẹ tẹ́jọ́ ń ṣe ẹbọ ni mùsùlùmí làwa ẹ̀sìn wa ta kẹbọ Nàìjíríà ó sì gbogbo wa wá ní kó kálukú ó dúró sáàyè ẹ̀kọ́ máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀wá lè mú kọ́ sọ́kọ́ sọdún eégún orí ibú kan kọ́ wa máa fàdá halẹ̀ kọ́ máa da gbogbo rú èyí ń kò lè kọ̀ntínú láìláì bíjọba ọba tí ì ṣe tán kápòfin ìjọba ìgangan ni ó lè máa fi amúnésàn kọ́ máa fi dẹ́rù àwọn èèyàn nígboro kọ́ wa lẹ́sìn ló ṣe ẹ̀sìn nù ẹ̀yin lẹ́nu ògbó owó kọ̀bá christianity mu kọ̀bá islam mu tá a bá rí mùsùlùmí àbí christian tó bá yà sógbó owó ẹ̀sìn yín lọ́yà sí ẹ̀yin lẹ́nu ògbó owó ẹ̀yin lẹ́ máa ń lo orí èèyàn ẹ̀yin lẹ́ máa ń lo apá èèyàn ẹ̀sìn yín mú ẹ̀sìn yín lọ́wọ́ ìkejì wọ́n ti ẹ̀lí sọ fáwọn pé ẹ̀rí yín dà bá a bá gbé Kùránì kalẹ̀ á gba dísì kalẹ̀ ó ti lé ní 1400 years tí wọ́n ti kọ Kùránì ó ti ní lé 1400 years tí wọ́n ti kọ Kùránì wọ́n ti kọ Bíbélì kan tó kọ Kùránì ẹ̀yin ẹ fún wa ní ìwé ti yín tí wọ́n kọ tí wọ́n kó jọ níṣẹ́jú àwọn ọ̀gá yín tó mú wá tí wọ́n wá kọ́ lẹ̀pẹ̀lédè yín tó ti lo 100 ọdún péré ẹ̀sọ́ ìbáwọn tó ṣẹ̀ṣẹ̀ kéèbó tí wọ́n ṣẹ̀ mú abc dé ìbáwọn lọ́ba yín kọ̀kọ́ kúkọ́ ọlẹ̀ ẹ̀yin náà lẹ́ ń wíwìkú yìí fún wa òpònú kan wá ní ọ̀dàkù ṣàkàbà tí ò ṣe é pè báyìí tá a máa ń gbàgbé báyìí ó ní náà ní òṣàwò ó ní wọ́n fi tẹ ilẹ̀ ìwòdó ó lè rárẹ̀ yàtọ̀ tó mú òṣàwò ó lè rójúbọ rẹ̀ ìwọ tradition wa Islam Yorùbá ni wá sọ wá rà wá Yorùbá lẹ Yorùbá àwa lọmọ ọkọ lónìí ẹ̀yin ti yín minority ní bẹ́ẹ̀ bá jọmọ ọkọ ẹ bá ọmọ ọkọ làwọn náà minority àwa ni ọmọ ọkọ majority àwa lánilẹ̀ Yorùbá ẹ tó wá gbọ́ kẹ́tọ́ fẹ́ sọ Ifẹ̀ ó ṣe orírun wa Ifẹ̀ kò ṣe orírun wa alọ́fẹ̀ ni bàbá wa Oòduà ọlọ Ifẹ̀ ni ẹ̀gbọ́n mi yé bàbá wa Oòduà ọlọ sí Ifẹ̀ ni ó sì jọba ń bẹ̀ ẹ̀yin tẹ́ ń jọba lọ́wọ́ nífẹ̀ ẹ̀ kì í sọ lórí Yorùbá àwọn bíi Ọ̀rànmíyàn ọba Ọ̀yọ́ nílùú Ọ̀yọ́ ń bẹ̀rùn Olúwo Ìlá Ọ̀ràngúnléèlá àwọn òrìjínà ọmọ Oòduà àwọn lọ́ba Yorùbá ẹ ṣe àmú ọba tí èso ọmọ Yorùbá tí kàn ń délé Oòduà ẹ wà ní òun lọ̀gá aṣá káwá gbà fún níbi tó wà ibi tó yẹ pé bàbá wa lọ ọbẹ̀ náà ni ọlọ́jọba ń bẹ̀ ni tí bàbá wa bá ń bẹ ń bẹ̀ àbọ̀kan náà ọmọ bàbá wa bá ń bẹ ní Ifẹ̀ tí ń jọba a lè pè lórí irun wa nítorí pé ọ̀gá wa bàbá wa ń bẹ ń bẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ kò sí bàbá kankan bẹ́ẹ̀ mọ́ àwọn bàbá tó yẹ kó dúró ń bẹ̀ aná ti lọ yọ̀hún aná ti lọ láhùn aná ti wá wò yìí àjẹ́ pé orírun wa ìbí ó kálukú wa bá bára wa rí torí pé bẹ́ẹ̀ má hà lè orírun kankan Ifẹ̀ èso orírun wa torí pé tá a bá dé fẹ̀hún níta ẹ̀fẹ̀ máa kílẹ̀mù bẹ́ẹ̀ ní ẹbọ
ìtẹ́fẹ́ sọ tẹ́ fi sọ pé orírun wa náà ni pé ká lè bá a máa lọ ṣẹbọ abẹ́ẹ̀kọ́ ni ara o orírun wa níbi tó kálukú wa bá bára wa tó kálukú ló sì lẹ́sìn tiẹ̀ tó kálukú ó ṣẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọba táwa gbà fún àlè gbà fún ọ̀ní láéláé A'udhu billahi minash shaitani rajim ẹ̀jọ̀ tó wọ́n náà já nàá mọ̀ ní tọ́lọ́ bá fi yín náà ọba táwa gbà tiẹ̀ nílẹ̀ Yorùbá yìí ara ọmọ Oòduà náà ní òrìjínà ni ọmọ ọkọ ni tẹlú la gbà a sì ní kìí ṣẹgbẹ́ Ọ̀ọ̀ni kẹ́ tuntun gbọ́ because Ọ̀ọ̀ni is a leader for minority ẹlẹ́bọ Olúwo is a leader for majority gíní o Muslims ó tún wá jẹ́ ọbẹ̀ ẹ̀sìn tí ó yẹ ibi táyà ọba ń pera yín ní igbákejì òrìṣà àbíkẹ́ ìpera yín ní àròlé Oòduà àmọ́ Olúwo àtàwọn ọba àlùbáríkà tí wọ́n pọ̀ lọ rẹ̀ wọ́n sì pọ̀ wọ́n jáde sí tẹ́rìà àwọn pẹ̀lú àròlé Elédùmarè zillullahi ala al-ard àwọn àlífọ́ Ọlọ́run lórílẹ̀ ayé àwọn náà lápàlẹ́ ẹnìkan ń jẹ àròlé Ọlọ́run ẹnìkan ń jẹ àròlé òòṣà àbí àròlé Oòduà èèyàn bọ́ ọjà àròlé Oòduà òòtó àròlé Ọlọ́run bọ́lá sì sàwọn ọba nù lóòótọ́ àtàwọn aṣíwájú àti ọ̀tọ́rìtì bá ń bẹ lọ́wọ́ wọn àròlé Ọlọ́run lórílẹ̀ ayé ni wọn àmọ́ ẹ̀sìn jagajaga rákúrakú tẹ̀ ń gbé káàkiri ó lọ sọ àwọn ọba di àròlé òòṣà ẹ̀dá lásán bí àròlé Ṣàngó tó pokùnso àròlé àwọn tó pokùnso àwọn orí àwọn tó pé gbogbo nǹkan wọn jagajaga ni ẹgbẹ̀tọ́ sọ wọn ni òun ló dífá fún Ọ̀rúnmìlà nígbà tí ń tòjú ọ̀run bọ̀ òdi ọ̀run wo plane ọ̀gbọ́n ni àbí rọ́kẹ́tì gbogbo jagajaga òsì rárá àdátẹ́ ẹgbẹ́ káàkiri yẹn ìwọ̀n alẹ́ à ń sọ fáwọn pé káwọn wá ọwọ́ ń dùn ọ́ ọwọ́ lọ fẹjọ́ sùn ìjọba ká àjọ ń ṣe bẹ́ẹ̀ ni ìjọba ò recognize because ìjọba gbọ́n òye ìmọ̀ náà ń pè níjọba kò lè welcome ilẹ̀ ṣé ìjọba wa sọ pé ká máa lọ bá ètò pokùnso àbí ètò ń fẹ̀jẹ̀wẹ̀ tíjọba bá rárá tóògùn lákàáyé bá wá ní ìsìn tó wá sọ pé òun ní àfẹ̀jẹ̀wẹ̀ ìjọba máa gbé ni wọ́n dẹ̀ máa tì mọ́lé ìjọba ìbẹ̀rẹ̀ èṣù kò bẹ̀rẹ̀ èṣù lọ́kọ́ sí protest temporary wọ́n protest ọ̀dà wọ́n bá ti ń ṣe protest lọ́wọ́ tẹ̀sù dá sí ọ̀dà ni wọ́n máa jó gbogbo dúkìá náà èṣù nìyẹn tí ìjọba bá rá èṣù wọ́n máa tì mọ́lé irú tó pokùnso gan ọ̀sẹ̀ ìjọba torí ìjọba ò faramọ́kẹ́ máa pokùnso àbẹ́ẹ̀kọ́ tọ́wá ní àwa ní ìjọ apokùnso wá gbogbo ilé kí ìjọba ó kó torí náà lè máa pokùnso ní ìsìn ó lè sí ní ẹ̀ pokùnso ọ̀gá yìí pokùnso ẹ̀kẹ́ yìí náà máa pokùnso ká lè máa mọ̀ pé nǹkan ń bẹ fún yín ìjọba ẹ̀dẹ̀ lè sọ nọ́ọ̀sẹ̀sì fún kẹsàn pé Ọ̀ṣun Òṣogbo ní fún yẹn lọ́mọ ìjọba ò lè agree tó because ìjọba mọ sáyẹ́nsì máa lead ìjọba àbí ìjọba náà kò ní àwọn akọ sáyẹ́nsì sáyẹ́nsì náà wọ́n fi fọ́ gbogbo knowledge náà fi fọ́ọ̀mù ìjọba ọkàn sẹ́nu wátawàta èmi ni mo sọ̀rọ̀ tọkọ rẹ tì èmi àtàwọn ìjọba ní ọ̀rẹ́ ìwọ stranger ni ọ́ believe to strange lẹ́ ń gbé káàkiri tí ò lè work níwò lápẹjùwe níwò yìí wọn à bí ẹnìkan dá kọsọ pé àìwò wọn à bí aláya rẹ dá tọ́ba fẹ́ ṣàìwò dónú yàrá rẹ kọ́ bá àìwò ọ̀sẹ̀jọ́ wọ yàrá rẹ sínú ẹ̀sìn wa so ò sì lè fọ́ọ̀sì wa pé ká máa ṣe ó sì lè dẹ ìjọba sí a pé kọ́ sọ pé ká gbàgbọ́ àdìdì ní ká sọ pé ọba tí ọba ti lè máa pọ́n ìṣẹ̀ṣeré kí ọba yẹn káwọn gómìnà Ọ̀yọ́ gómìnà gan láyé kó ọkọ yọ tí gómìnà bá ti pọ́n ìṣẹ̀ṣeré kàn yọ gómìnà bẹ́ẹ̀ gómìnà wọn máa rẹ́rìn nígbà tí a yọ òun ṣé ẹ̀yin lẹ́fi ń síbẹ̀ ni àṣọ òpó ọ̀ní gan kì í ṣe fá ló fi bẹ̀ ìrún mọ̀lẹ̀ kẹ́kẹ́ kó fi Ọ̀ní síbẹ̀ tí ìjọba bá fẹ́ yọ Ọ̀ní ìrún mọ̀lẹ̀ ò lè stop ẹ̀ kọ̀ọ̀rán ìjọba ló máa sọ pé bàbá Ọ̀ní ẹ̀jẹ̀ àyẹ̀mẹ́yàwó ti ń di tẹ́ ń wá tẹ́ fẹ́ jọ ni nígbà wọn fẹ́ jọ ni wọ́n ṣe lọ bá Ifá wọn lọ bá Ọ̀rúnmìlà àkàmọ̀ wulẹ̀ lọ bá ìjọba ẹni ọdọọdọ ìjọba ni ìjọba fi jẹ Ọ̀ní yẹn ẹ̀yin olóòlù kò sí Ifá kankan mọ́ bí Ifá dáa gan tó ní Ṣùbẹ́rù wọn fi jọba tí kẹ́ni sọ pé Kàsálí ni tíjọba sọ pé Kàsálí ni Kàsálí kẹ́ ìjọba because ìjọba ò respect Ifá òun sí tọ́ka Ifá ọ̀dà ṣẹ́fà ló wá mú Tinubu ṣẹ́fà ló mú Tinubu Adeleke ṣẹ́fà ló mú àwọn arámú kan wá àdìbò fún wọn tún sọ gbólò kan wọn ní àìṣe ìṣẹ̀ṣe àti àìrúbọ
lọ́jọ́ kí nàìjíríà máa dàrú orí yìí ti burú lọ́wọ́ yìí ebi tí wọ́n dàrú máa lọ́rùn ẹ̀yẹ lọ bá fà á ti yìí kó má jẹ́ ọ̀dàrú fẹ́ yìí ṣé ifá yìí ní ìsinsọ́ dá mákẹ́ẹ̀tì lẹ̀ ifá yìí ọ̀dà mákẹ́ẹ̀tì lẹ̀ báwọn ká máa ra gààrí 1-2 kọ́ ká máa rà ní 500 ifá tí ò serious kò sí ìkàkà tí bá lè ṣe ní gbogbo tí ń bẹ́ẹ̀ lẹ̀ àwa la ṣe ra wa àná àlàdé máa tún ra wa ṣe kódà kì í ṣe Tinubu ló kó bá wa àlàjọ kó bára wa tó ara pẹ́ lukó náà nù yá ni pé ẹ̀bọ̀ wo lẹ́gbẹ̀ẹ́ tó lè rántí ṣe Nàìjíríà yìí àlẹ́bọ̀ wo lẹ fẹ́ gbé àwọn afágan àwọn gan ara ni wọ́n pẹ̀lú bí Nàìjíríà ṣe ń lọ yìí àtòrí ara bá ti ní bàbá ń fa ara ti ní fa náà nù gbogbo wọn lọ́lọ́ ti yẹ̀yẹ́ dànù ẹ wò ilẹ̀ ti mọ́ bẹ́ẹ̀ bá ti jìtẹ́ sí ìrànràn ẹ jẹ́ sọ pé wọ́n wọ́n omi lu yìí lójú wọ́n bá wọn lu yìí lójú ọ̀bà ẹ̀jẹ̀ wọ́n ju yìí ní odò má ju yìí ní odò ṣe ẹ́ lajú ayé ti kọjá pé Ifá kan Ọ̀rúnmìlà kan kálukó dó sáàyè rẹ̀ kọ́ máa tú rẹ̀ jẹ má gbé ìtújẹ kankan débì àwọn ọmọ íńtánẹ́ẹ̀tì lọ́wọ́ à ń bí ní ìsìn àwọn ọmọ kíní o íńtánẹ́ẹ̀tì àwọn ọmọ wálé ásìrì àwọn ọmọ Indomie kì í sọ ọmọ fáwọn ń yẹ fa subhana rabbika rabbil izzati amma yasifun assalamu alaikum.